Alólóńgí ní ti gàjà o, lẹ́gúnlé olóńgí ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé tv, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé tv, má yìí kò tiẹ̀. Fẹ́ni tó dá ẹ̀mí wá sí, hallelujah, amen. Ẹ jẹ́ kí gbogbo wa kí hallelujah níbi tá a bá wà. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba, ẹni tó dá wa sí, ẹni tó fi àánú kà wá yẹ, ẹni tó jẹ́ kí a wà láyé, tó jẹ́ kí a wà láyé. Altar of mercy la wà yìí, altar of mercy. Ó lèmi àti ẹ wà báyìí, níbi tí o ti máa rí àánú gbà, níbi tí ogun ayé rẹ máa ti ṣẹ́, níbi tí o ti máa rí ọwọ́ Ọlọ́run, níbi tí ìdè máa ti já. Lórúkọ Jésù, èèyàn kan wà ń bẹ yẹn, èyí tó máa rí ọwọ́ Ọlọ́run tó máa pariwo àmì tó ní agbára, agbára tó ti ń bẹ jagun láti ọjọ́ tó pẹ́, agbára tó ń dáná ogun sínú ayé rẹ. Fún ẹni tó ń ṣàmẹ́yìn ẹ̀dà lónìí, lórúkọ Jésù, ará Elédùmarè pa agbára náà dànù. 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 Agbára èyí tí ó ti yàn lé ọ, èyí tó lò ní délẹ̀ ìlérí, agbára tó ti yàn lé ọ, èyí tó ní májẹ̀mú àti ìlérí Ọlọ́run ò ní ṣẹ nílé ayé rẹ. Bó o bá ṣàmì lórúkọ Jésù, agbára náà ṣòfò dànù. Lórúkọ Jésù, lọ rí àánú gbà. This is altar of mercy. Mo kí gbogbo yín káàbọ̀ ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí Ọlọ́run gbé yín dé àti ibi tó ń mú yín lọ. Mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù, ìlérí àti májẹ̀mú Ọlọ́run máa ṣẹ nínú ayé rẹ̀. Lórúkọ Jésù, ìlérí àti májẹ̀mú Ọlọ́run á ṣẹ nínú ayé rẹ̀. A máa sọ̀rọ̀ nípa agbára. Agbára la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ láàárọ̀ yìí. Tí ẹ̀dá bá ní agbára, tá a bá fún ọ ní agbára, tó ní agbára, ẹ bá mi fi hàn wọ́n, tó ní agbára, tá a gbágbára wọ̀ ọ́, ó máa ń jẹ́ kí ènìyàn lè tètè borí ogun. Oríṣiríṣi agbára ló wà. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo agbára inú ayé yìí. Tó o bá jẹ́ èèyàn tó ní agbára, tó o bá jẹ́ èèyàn tí ó ní owó, tó ní ọlá, tó wá ní agbára, ó mọ̀ pé kò síbi tó bá dé tí ò ní rí ọ̀nà lọ, kò síbi tó bá tẹ̀, kò sí nǹkan tó bá nawọ́ sí tí ò ní rí ọ̀nà lọ, kò síbi tó bá lọ, tòbí tó bá fẹ́ lọ tí ò ní rí ọ̀nà lọ. Tí ènìyàn bá ní agbára ilé ayé yìí, agbára ilé ayé là ń sọ o, bóyá ó fẹ́ ra nǹkan ni, bóyá ó nílò nǹkan ni, tó bóyá ó fẹ́ lọ, bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni, àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, torí pé ó wà ní ipò agbára, nítorí pé a fún ní agbára, nítorí pé a fún ní àṣẹ yẹn, nítorí pé ó ti ní agbára yẹn, ó máa easy láti lè bọ́ lọ́wọ́ ohun tó bá ń là kọjá. Tó bá ní agbára yẹn, wọ́n bá jẹ́ pé tó ní agbára, tó wà ní ipò agbára àti àṣẹ, ohun tó bá nílò lọ́gán ni, ohun tó bá béèrè fún lọ́gán ni. Ká wá máa béèrè fún, ká wá wò ó fún ẹni tó wá ní agbára ẹ̀mí mímọ́, fún ẹni tó ní agbára ẹ̀mí mímọ́. Tí èèyàn bá ní agbára, tó ní agbára ẹ̀mí mímọ́, àwọn ogun kankan fúnra wọn ló máa tẹríba. Tó bá ní agbára tó fi ń borí ogun, agbára tí èèyàn tó fi ń control,
àwọn òkùnkùn gan ló máa bẹ̀rù wọ́n máa bẹ̀rù ẹ fúnra wọn. a máa béèrè fún agbára lónìí, a máa béèrè fún agbára nítorí pé láìsí agbára a lè kógun ayé yìí já o. Láìsí agbára a nílò agbára. Gẹ́gẹ́ bí ìwọ tó ń wò mí, láti lè borí ogun, láti lè bọ́ lọ́wọ́ ayé, láti lè bọ́ lọ́wọ́ ogun, o nílò agbára, o nílò agbára, o nílò agbára, o nílò agbára, o nílò agbára. Mo dẹ̀ gbàdúrà fún ẹni tó ń wò mí lọ́wọ́ lórúkọ Jésù. Agbára Elédùmarè, agbára tó ń borí ogun, agbára tó ń gbé ogun mì, agbára tó ń borí ogun. Bó o bá ti ṣe àmín lórúkọ Jésù, agbára náà kó bà lé ìṣẹ̀dá rẹ. Kéèyàn rí àánú gbà, agbára kan nìyẹn. Kó jẹ́ pé ibi tó o bá dé orí àánú gbà, agbára kan nìyẹn o, agbára kan nìyẹn. Kó o dé ibì kan kán dẹ̀ rí ọ̀wọ̀ Ọlọ́run ní ara rẹ, kán dẹ̀ fún ẹ ní respect títí tiẹ̀, agbára kan nìyẹn. Kó o máa lé kọ́ńtrátì, kó o má tiẹ̀ lé, kó o má làágùn lé, kán dẹ̀ gbélé ẹ lọ́wọ́, agbára kan nìyẹn. Agbára àṣeyọrí, agbára àṣeyọrí wà, agbára tá a fi ń borí ogun wà, agbára téèyàn fi ń rí àánú gbà ní gbogbo ọ̀nà ó wà, agbára téèyàn fi ń rí ògo lò ó wà, agbára tí èèyàn fi ń dominate. The Bible say be fruitful and multiply and dominate. Agbára kan nìyẹn. Agbára téèyàn fi ń so irúgbìn, téèyàn fi ń so èso, agbára kan nìyẹn. So a nílò oríṣiríṣi agbára láti lè kó ògo ayé já. Agbára tá a fi ń gba àgbàyọrí àdúrà, agbára tá a fi ń ní ẹ̀rí àdúrà ó wà. Tó yẹ pé tó o bá gbàdúrà wàá ní ẹ̀rí, agbára yẹn wà o. Ọ̀tọ̀ ní ká gbàdúrà, kéèyàn gbàdúrà kó má ní ẹ̀rí. Agbára míì wà tó yẹ pé èèyàn fi ń kó àjọ àdúrà, agbára ni. Agbára iná ẹ̀mí mímọ́, touch not my anointed, ó wà. Oríṣiríṣi agbára ló wà. Bí mo ṣe ń kà yẹn, máa wo eléyìí tí wọ́n fẹ́. Agbára téèyàn fi ń so èso, tó fi ń ní oyún, tó fi ń bí láyọ̀ àti àlàáfíà ó wà. Agbára téèyàn fi ń tọ́mọ, tó fi ń jẹun ọmọ ó wà. So wàá máa point sí eléyìí tó o fẹ́. Agbára téèyàn fi ń rìnrìn àjò, tó ń rí iṣẹ́ ṣe, tó dẹ̀ ń kó ní àkójọ, agbára àkójọ ó wà. Bí oríṣiríṣi agbára ṣe wà nílé ayé, agbára tí commissioner of police ní ó yàtọ̀ sí eléyìí tí comrade ní. Agbára tí comrade ní ó yàtọ̀ sí eléyìí tí governor ní. Èyí tí governor ní ó yàtọ̀ sí eléyìí tí president ní. Èyí tí ọba ní ó yàtọ̀ sí eléyìí tí ìjòyè ní. So oríṣiríṣi agbára, límìtì ibi tí agbára oníkálukú dẹ̀ dé ló máa ṣiṣẹ́ mọ́. Límìtì ibi tí agbára oníkálukú bá dé òun ló máa ṣiṣẹ́ mọ́. A sọ̀rọ̀ ẹ wo arábìnrin yẹn, may her soul rest in peace, may her soul rest in peace. Egbin Orun, ẹ wo a fún ní agbára fún àwọn àṣírí láti lè máa tú àṣírí ogun ayé ènìyàn. A dẹ̀ fún ní agbára láti lè rí àánú gbà àti lè ṣe àánú. Mo sọ fún èèyàn kan, mo ní ọ̀tọ̀ ni pé kó rí àánú gbà, kó o tún ní ẹ̀mí láti lè ṣe àánú. Ohun tó bá fi lè mú kí ènìyàn kú, kéèyàn bíi 10, 20, 50 máa jáde pé ẹni yìí èèyàn gidi ni, àánú kan nìyẹn o, àánú kan nìyẹn o. Àwọn kan ní tó ní owó, tán ní ọlá, tí wọn kì í ṣàánú. Àwọn kan ń gbọ́ mi báyìí, wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti lè ṣàánú ọmọlàkejì ẹ á nira. Ẹlòmíì, I was talking to somebody yesterday. Mo ní Ọlọ́run kẹ́yìn, ẹ máa gbìyànjú láti máa ṣàánú. Ẹ gbìyànjú láti máa ṣàánú. Agbára kan nìyẹn. Ènìyàn tún nílò láti gbàdúrà fún agbára tí ènìyàn máa fi ní ẹ̀mí gígùn.
àwọn kan sọ pé èmèrè ni ó jáde láti inú kinní kan ó ṣe gbá kan ó ṣàwo kan ibi tó ti wá ló padà sí who says so ta ló sọ fún ẹ ìwọ rí jẹ́ pé ìwọ gan náà ẹjọ́ wà nú èmèrè yẹn ni ẹjọ́ wà nú ẹ ni ìwọ rí òun rí ẹyọ̀kan lòun rí ó ń lọ òun rí inú ẹ̀ ń dùn níbi àmọ́ pé mèrè wà most of àwọn wòlíì àríran àmọ́ pé most nínú wọn a máa ní ẹ̀mí ìríran tó yẹ pé ó wá láti inú omi tá a bá ka bíbélì wa dáadáa àwọn ẹ̀mí èmèrè tó ń sọ yìí kì í ṣe láti òkùnkùn ló ti wá ìmí kì í ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀ kì í ṣe ibi òkùnkùn ló ti wá ọlọ́run àmọ̀ọ́mọ̀ fún ẹlòmíì láti lè kógun já láti lè ja ogun kan láti lè borí àwọn ogun kan ni kò sí ẹ̀dá tó wà nílé ayé tó jẹ́ pé kò ní bus stop tiẹ̀ oníkálùkù ló ní gbèǹdéke oníkálùkù ló ní bus stop ká wá mú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹlòmíì tó ṣiṣẹ́ I have a friend of mine she's also a prophetess ó ti kú for a very long time ó ń minister lọ́wọ́ ó tiẹ̀ ń jó lọ́wọ́ ni ó ń jó lọ́wọ́ òun ló ṣubú tó kú kí la lè fi pè é kí la lè fi pe arábìnrin yẹn kí la lè fi pè é stress ni stress àìní àkókò láti sinmi ok tí màá ṣe pé ọlá ọlọ́run tí màá ṣe pé àánú ọlọ́run tọ́lọ́run sọ pé ó sì ní iṣẹ́ tí mo fẹ́ jẹ́ mi tí ì jẹ́ ká mi tí ì jẹ́ iṣẹ́ yẹn dé ibi tó yẹ kí n jẹ́ ìjọ sátọ̀dẹ̀ ọ̀tá mi ìbàjọ́ lọ́run ní pé inú lè ìjọ sátọ̀dẹ̀ kọ́kọ́ wá pé olúwẹ̀ wá kú wọn ní èmèrè ni ó wá nájà wàràwàrà ni because stress I have overwhelmed myself with stress tó yẹ pé ojú mi mo jí gan ojú mi ló wú ló ṣe tọ̀tọ̀tọ̀ ló wú gbogbo ojú mi ló wú stress was showing all over me mo jí báyìí orí bẹ̀ sí ń fọ́ ọ̀tá mi orí bẹ̀ sáìdì orí bẹ̀ sí ń fọ́ ọ̀tá mi gidi ni mo nílò láti sùn dáadáa pa fóònù sùn kí n tó get ara mi ká wá wo ẹni tó ti ní prógrámù lọ mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ bá mi mo rí ìran kan sí aláṣeyọrí lórúkọ Jésù mo pa á ládùúrà sínú ayé rẹ o ò ní bá wọn nájà gbàràgbàrà tá a bá rí agbára tá a bá rí ìṣẹ̀dá kan tá a bá ní ipá kan èyí tó lóun fẹ́ sá sí àìlera ibì kan láti fi gbádá ẹ̀mí rẹ légbodò lórúkọ Jésù lónìí iná àti àrá Elédùmarè lórúkọ Jésù kó kọlù wọn arábìnrin yẹn ń ṣiṣẹ́ Ọlọ́run ó dẹ̀ ń yin Ọlọ́run tọkàntara Ọlọ́run dẹ̀ bùkún nípẹ̀ ṣùgbọ́n amúmirí ìran kan ní ìjẹta yẹn ó ń ṣe program kan ni mo ń wo tó mo máa ń wo program ẹ̀ dáadáa ni mo ń wo program yẹn ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún ọmọbìnrin yìí pé kó máa gbìyànjú láti máa sinmi o ohun kan ni èṣù máa mú dání pé kó máa gbìyànjú pé tó bá dẹ̀ ti ń rí àmì nǹkan kan tó ń ṣe lára kó tètè máa pariwo síta nítorí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ pọ̀ kán lè tètè gbé ohun àdúrà sókè fún pé kó má fi nǹkan kan pamọ́ ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé òun gbé àwọn sójà kan dìde àwọn sójà kan dìde fún láti lè máa ṣe kíni láti lè máa gáìdì ẹ̀ pé ṣùgbọ́n òun fúnra rẹ̀ kó má fi ara ẹ̀ pamọ́ fáwọn sójà yẹn àwọn sójà yẹn ni àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ tó ń dìde tó yẹ pé wọ́n rẹ́dì láti gba àwẹ̀ àtàdúrà nítorí tiẹ̀ lórí anything so kó má fi ara ẹ̀ pamọ́ tí nǹkan kan bá notice nǹkan kan lórúkọ Jésù ọfà ayé ò ní bá ọmọbìnrin yìí o ìjì ayé ò ní jà o ò ní bá wọn kúkú òjijì o ò ní bá wọn ná ọjà wàràwàrà lórúkọ Jésù ò ní bá wọn ná ọjà wàràwàrà ẹ sọ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ mọ̀ ẹ tààgì ẹ̀ kẹ́ ẹ sọ fún ẹni kó máa sinmi kó máa àwọn prógrámù kan wà tó yẹ kó máa sọ fún mi pé ẹ jọ̀ọ́ mo fẹ́ sinmi mi ò lè ráyè kó máa break time kó máa take time láti sinmi
lórúkọ Jésù ogun ayé ò ní borí ẹ̀. sí ìránṣẹ́ Ọlọ́run ìwọ tó bá nísìnyí báyìí ìjẹta àbíjọ́ wo mo sọ pé mi program lórí mi ń hó yayaya mo take time láti sùn program kan tí mo fẹ́ lọ mo gbìyànjú láti lọ ṣùgbọ́n mo wá rí i pé kò yẹ kí n lọ program yẹn tí máa ṣe pé Ọlọ́run tó ní ẹ̀mí mi lò tí máa ṣe pé mo sì ní àwọn kan ó sì ní àwọn kan tí Ọlọ́run tó fẹ́ lò mí fún àwọn nǹkan tí ì bá ṣẹlẹ̀ náà stress kill like mi mọ̀ bó ṣe ń pè kí ló máa like a poison máa ń yára pààyàn pọ̀ poison gan kò tún wá ń pààyàn bí stress because stress kò ní fún ẹ ní sign ó lè máa wò pé náà máa ti ó kàn rẹ̀ mí ni ẹ jẹ́ àtọ́jú ara wa ohun tí mo ń sọ nípa ẹ̀ ní òní agbára ó máa béèrè fún agbára tí èèyàn fi ń ṣe àṣeyọrí agbára tí èèyàn fi ń kéré àdúrà agbára tí èèyàn fi ń kó àjọ àdúrà ó máa béèrè fún agbára yẹn lónìí agbára tèmi náà máa fi ní ẹ̀mí gígùn tí mi fi ní bá wọn kú ní kékeré ó máa béèrè fún agbára yẹn ó máa béèrè fún agbára méje ló fẹ́ gbà ní òní agbára méje agbára tí máa fi borí ogun ìdílé wa agbára tèmi náà máa fi ní ẹ̀rí ó máa béèrè àdúrà méje ní kíákíá la máa gbà á torí mi ò ní àkókò púpọ̀ mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn kan mo fẹ́ kájọ ṣe prayer yìí kó o dẹ̀ rí ọwọ́ àmì Ọlọ́run ìwọ tó ṣetán láti gba agbára yẹn dà ó máa pọ orúkọ Jésù tó pariwo orúkọ Jésù bí ọ̀rá ẹ̀mí mímọ́ Olúwa gbé agbára wọ̀ mí Olúwa gbé agbára Olúwa gbé wọ̀ mí agbára tí máa fi kéré àdúrà tí máa fi kó àjọ àdúrà Olúwa gbé ó yẹ sọ́ọ́dọ̀ àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa gbé agbára wọ̀ mí bí 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 agbára wọ̀ mí agbára tí máa fi kó àjọ àdúrà Olúwa gbé wọ̀ mí Jésù Olúwa wa tún sáré gbọ́ àdúrà yìí pé orúkọ Jésù bí àrá pé orúkọ Jésù bí àrá ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan tó Olúwa o agbára tí máa fi borí ogun ìdílé wa Ọlọ́run gbé wọ̀ mí ó yá orúkọ Jésù ẹ̀mí mímọ́ o agbára tí máa fi borí ogun ìdílé wa Olúwa gbé wọ̀ mí ẹ̀mọ́ gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Jésù Olúwa wa àmín tún pé ẹlẹ́ẹ̀kẹta pariwo orúkọ Jésù tó Olúwa agbára tí máa fi pẹ́ láyé agbára tí máa fi lu ẹ̀mí gígùn tí máa fi jèrè ọmọ tí máa fi jèrè iṣẹ́ ìránṣẹ́ tí mi fi ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ́ Olúwa gbé wọ̀ ní àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ agbára tí máa fẹ́ pẹ́ láyé nínú ìfọ̀kànbalẹ̀ nínú ọlá nínú ìlera lórúkọ Jésù Olúwa gbé wọ̀ mí tí máa fi jóúnjẹ ọmọ tí máa fi jèrè iṣẹ́ ìránṣẹ́ Olúwa gbé wọ̀ mí 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 Jésù Olúwa wa àmín pariwo orúkọ Jésù lẹ́lẹ́kẹrin Olúwa o agbára tó gun ayé òfin ní borí mi Olúwa gbé wọ̀ mí àdúrà orúkọ Jésù àmín mímọ́ o agbára tó gun ayé òfin ní borí mi ayérayé gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí agbára tó gun ayé òfin ní borí mi tọmọtọmọ ti iṣẹ́ ìránṣẹ́ Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí ayérayé gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Jésù Olúwa wa àmín ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó agbára tí mi fi ní gbé sájò agbára tí máa fi kéré oko délé Olúwa gbé wọ̀ mí ó yẹ orúkọ Jésù àmín mímọ́ o agbára tí máa fi kéré oko délé agbára tí mi fi ní tàjò gbé sájò Olúwa gbé wọ̀ mí 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 Jésù Olúwa wa àmín ó yá pariwo eléyìí kíkan agbára tí àṣírí ogun máa fi tú ẹlòmíì tẹ́nítìkà ẹlòmíì ẹni tó ń dáná ogun sí lára inú ilé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni
imagine obìnrin tán ní ọkọ ẹ̀ ṣápa yẹn, ọkọ ẹ̀ gun pa. Tó bá jẹ́ pé ó ní agbára tá a fi tí àṣírí fi ń tú, á ti rí nínú ìran àbí àlá, á ti sá jáde, àbí kó ti pariwo fáwọn ìránṣẹ́ Ọlọ́run, àbí kó ti gbàwẹ̀, kó ti gbàdúrà kí májẹ̀mú yẹn kó lè parẹ́ lórí ẹ̀. Ó máa pariwo orúkọ Jésù tó, Olúwa agbára tí máa fi rí ìran, agbára tí máa fi rí ogun tó ń bọ̀ wájú mi, tí máa fi rí ogun tó ń jà mẹ́, Olúwa gbé wọ̀ mí ó tó dàdúrà orúkọ Jésù. Agbára tí máa fi rí ogun tó ń bọ̀ wájú mi, tí máa fi rí ẹni tó ń jà mí lógun, Olúwa o gbé wọ̀ mí, 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 gbé wọ̀ mí. Jésù Olúwa wa, ó yá pariwo agbára ìṣelógo, Olúwa gbé wọ̀ mí, àdúrà orúkọ Jésù. Mímọ́ o, agbára ìṣelógo, ìsọdọ̀tun, Olúwa gbé wọ̀ mí, gbé wọ̀ mí, gbé wọ̀ mí, gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, 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 gbé wọ̀ mí. Jésù Olúwa wa. The last àdúrà wa pariwo agbára tí máa fi bá ọjọba ní ìjọba ọ̀run, agbára tí máa fi ẹ̀ǹdíọ̀ gbogbo ìlàkọjá ayé yìí, tí máa fi lè bẹ ìjọba ní ìkẹyìn, ayérayé gbé wọ̀ mí, àdúrà dà orúkọ Jésù. Mímọ́ o, agbára tí máa fi borí ogun gbogbo ayé yìí, tí máa fi làkọjá ayé yìí já, tí máa fi lè bá ọjọba ní ìjọba ọ̀run, gbé wọ̀ mí, gbé wọ̀ mí, gbé wọ̀ mí, Jésù gbé wọ̀ mí, Jésù gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Mo fẹ́ bá ọjọba, Olúwa mo fẹ́ bá ọjọba o, Olúwa mo fẹ́, I want to reign with you, I want to reign with you. Olúwa jọ fún mi ní orí ọ̀fẹ́ tí máa fi bẹ́ẹ̀ jọba, orí ọ̀fẹ́ tí máa fi bẹ́ẹ̀ jọba. Olúwa jọ ṣàánú fún mi, má jẹ́ ìṣàṣedànù nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa má jẹ́ ìṣàṣedànù, má jẹ́ ìṣàṣedànù. Jésù Olúwa wa, amen. Jésù Olúwa wa, amen. Ó yá pariwo orúkọ Jésù, eléyìí bónọ́ọ̀sì ni. Ó máa pariwo orúkọ Jésù. Olúwa gbé ìrànlọ́wọ́ òjijì pàdé mi kóṣù yìí tó parí. Olúwa gbé ìrànlọ́wọ́ òjijì, Olúwa gbé pàdé mi. Ó yá tó dàdúrà orúkọ Jésù. Mímọ́ o, ìrànlọ́wọ́ òjijì, ó yá gbé pàdé mi, gbé pàdé mi, gbé pàdé mi, fi wá mi kàn, fi wá mi rí, wá mi kàn, 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 wá mi rí, lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ òjijì, àánú òjijì, Olúwa o wá mi kàn, jọ̀ọ́ wá mi kàn, wá mi rí, wá mi kàn, wá mi rí, wá mi kàn, wá mi rí, wá mi kàn, wá mi, lórúkọ Jésù. Ó yá wá mi rí, Jésù Olúwa wa. Ìwọ tó lè ṣàmì, jẹ́ n sáré pàṣẹ ìsínú ayé ẹ, agbára tó máa fi borí ogun ìdílé yín, lórúkọ Jésù ó yá kó bàjẹ́ ọ. Agbára tó máa fi borí ogun ìdílé yín, ó yá kó bàjẹ́ ọ. Lórúkọ Jésù ó yá kó bàjẹ́ ọ. Agbára tó máa fi borí ogun, lórúkọ Jésù ó yá kó bàlẹ̀ ìṣẹ̀dá rẹ̀. Agbára tí ìwọ náà máa fi kéré àdúrà, tó máa fi kó àjọ àdúrà, lórúkọ Jésù ó yá tẹ́wọ́ gbà. Lórúkọ Jésù ó yá kó bàjẹ́ ọ. Lórúkọ Jésù ó yá kó bàjẹ́ ọ. Lórúkọ Jésù ó yá kó bàlẹ̀ ọ. Àánú tó nílò láti débi gíga, ó yá tẹ́wọ́ gbà. Lórúkọ Jésù ó yá tẹ́wọ́ gbà. Ó yá kó dára fún. Àdúrà rẹ kó gbà, àdúrà rẹ kó gbà, àdúrà rẹ kó gbà, àdúrà rẹ kó gbà. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àdúrà 7 days àti àwẹ̀ 7 days ń lọ lọ́wọ́. Tí Olúwa bá bẹ́ẹ̀ mi wọ́n wá ṣe tọ́ mi ní, tó bá ṣe kọ sí mi, ó possible ká ṣe program lóru òní. Ìwọ tó ń la àwọn nǹkan kan kọjá, tó dẹ̀ fẹ́ kájọ gbàdúrà sí, àsìkò yìí mẹ́sẹ̀gì ń jáde o, mẹ́sẹ̀gì ń jáde gan, mẹ́sẹ̀gì ń jáde. Àwọn kọ̀ọ̀kan ni mo pick, tẹ́mi Ọlọ́run darí mi láti bá sọ pé ẹ jẹ́ a jọ ṣe prayer. Mo dẹ̀ pè wọ́n, ẹ join mi prayer. Àwọn kan máa tó máa pè ń sìn, tá máa ṣe program fún, tá máa ṣe prayer fún, tí a máa jíṣẹ́ fún. Ìwọ náà fẹ́, ó ní nǹkan kan tó ń là kọjá, ó nílò aya, ó nílò ọkọ, ó nílò iṣẹ́, ó nílò ìgbéga, ọmọ ló ń wojú Ọlọ́run fún, àbí ó fẹ́ iṣẹ́ gidi, àbí ó fẹ́ kí Ọlọ́run kó dẹ́ lóhùn ní ọ̀nà kan àbí ìkejì.
ìwọ pè mí sí nọ́mbà 081 194 66225 081 194 66225. Jẹ́ àjọ gbàdúrà, ìwọ náà máa ní testimony, ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa dayọ̀, ó máa kọrin tuntun, ayé máa péjọpọ̀ láti kí ẹ kú oríire, wọ́n máa kí ẹ kú oríire. Bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ o. Ó dẹ̀ fẹ́ ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, ó fẹ́ ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, torí àwọn prógrámù kan tá a máa ṣe láìpẹ́ tó jẹ́ pé ó dẹ̀ require ìrànlọ́wọ́, láìpẹ́. So ó fẹ́ support program yẹn kí àdúrà tiẹ̀ náà ìsíd tó bá bu irúgbìn a máa jẹ́ kí àdúrà ẹ̀ tètè gbà. Kó lọ ka bíbélì ẹ̀ dára, wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé àdúrà wọn tètè gbà, wọ́n dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, wọ́n make covenant, Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà wọn dẹ̀. So mo fẹ́ kí wọn náà dá májẹ̀mú láti ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà ẹ̀ lórúkọ Jésù. Ó fẹ́ ran àwọn program wa tó ń bọ̀ lọ́wọ́, àkáǹtì tó máa ṣu tó máa fi ọrẹ ẹ̀ sí àbí tithe ẹ̀ àbí support for the program tó máa fi sí òun ni 1224 224 223 Access Bank 1224 224 223 Access Bank. Stella àyànfẹ́ Stella ẹ̀wẹ́lẹ́ ló máa gbé jáde. Wàá rí àánú Ọlọ́run lórúkọ Jésù, wàá gbégbá ọpẹ́, ìwọ ni ẹ̀rí kàn, ó ti dára fún lórúkọ Jésù. Ìwọ ni ẹ̀rí kàn, ètò gíráàfù ọ̀rọ̀ yẹn. Adúpẹ́ lọ́wọ́ Prophetess Stella àyànfẹ́ Jésù fún ọ̀rọ̀ tó kàn nípa agbára ń bẹnu agbára wà nù ahọ́n, ó wà nù ojú agbára pọ̀. Èso náà bá ní kò ló dáadáa. Iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú, ẹ jẹ́ ká ran iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ kí àwa náà olùbà ní ẹ̀rí àti òrìlè. Atún padà bọ́ lọ́jọ́ mi o, àwọn onípẹ́ náà níkú. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.